Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Saturday, July 18 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyàn mọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlú àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ṣáájú mi tó tẹ̀síwájú, mo fẹ́ kí gbogbo wa mọ̀ dájú pé ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí ó wà lórí YouTube wa níbi tí a ti sọ̀rọ̀ nípa ìlera ara. Lucky number wa, àkókò tó dára jù láti ṣe prayer tàdúrà máa dìtẹ́wọ́gbà, ibi tó dára púpọ̀ láti kọrí sí ṣe prayer ọ̀hún, àtàwọn ibi tó ṣe pé a ti máa expect oore lọ́jọ́ kọ̀ọ̀kan. Ẹ lọ subscribe síbẹ̀ kẹ́ láǹfààní àti gbẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí dáadáa, ṣùgbọ́n ẹ máa bá mi ká lọ lórí eléyìí kí a ṣàlàyé ohun tó fẹ́ ṣẹlẹ̀ tí gbogbo wa lọ́jọ́ tóní. Oníràwọ̀ iná tó kan yan Aries Stabila on March 21 sí April 20. Ọjọ́ ìyọjọ́ rere ló jẹ́, ṣùgbọ́n ẹ máa busy gan púpọ̀ lọ́jọ́ tóní o. Ẹ máa busy dáadáa, busy gangan ló fẹ́ bí ire, ló fẹ́ bí àánú fún yín. Ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ iṣẹ́ dáadáa lọ́jọ́ tóní. Tẹ́ bá ti fálẹ̀ mọ́ iṣẹ́ sílẹ̀, ẹ máa wá àǹfààní àtòrí gbámú sí. Ẹ gbọ́dọ̀ procrastinate, ẹ gbọ́dọ̀ ṣọlẹ̀, ẹ gbọ́dọ̀ ṣèmẹ́lẹ́, ẹ gbọ́dọ̀ lọ́dọ̀ làkín tó ṣe, àbúdọ̀sùn làkín tó ṣe. Iṣẹ́ wà lọ́rọ̀ yín dáadáa lọ́jọ́ tóní tó ṣe pé ní láti mójútó, tó sì jẹ́ pé tẹ́ bá mójútó ṣeṣe kó fẹ́ affect lọ́jọ́ iwájú tẹ́ bá lọ procrastinate. Ẹ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo, ẹ ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé, torí tẹ́ bá tún tẹpá mọ́ṣẹ́ ju bó ṣe yẹ lọ, ó lè ṣàkóbá fún ìlera ara yín lọ́jọ́ tóní. Ọjọ́ tóní jẹ́ ọjọ́ tó ṣe pé ó dára kẹ́ fi gẹ̀ẹ́sẹ̀ ti láì fún yín, kẹ́ fi bẹ̀rẹ̀ sí plan lórí pé báwo ni nǹkan yín ṣe fẹ́ lọ dáadáa, báwo ni ìgbésẹ̀ tí mo fẹ́ gbé ṣó wà òkè dáadáa, ṣé lọ báyìí ṣá, ṣé kò lọ báyìí ṣá, ṣó dára báyìí ṣá. Ẹ fi plan dáadáa, plan tẹ́ bá ṣe lásìkò yìí á bí kí nǹkan tó rọrùn fún yín dáadáa lọ́jọ́ iwájú, tó ṣe pé gbogbo nǹkan yá wá lọ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ tóní dára púpọ̀ kẹ́ fi ronú jinlẹ̀ nípa àwọn àtúnṣe tó ṣe pé ẹ nílò fún gbèsè ayé yín, iṣẹ́ yín á lọ dáadáa. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. Chocolate jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 4 jẹ́ lucky number yín lọ́jọ́ tóní. Aago 2 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 3 kù ìṣẹ́jú 15 lóru gànjọ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tóní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Bẹ́ẹ̀ sì ló ṣe opportunity náà ti bẹ̀ wáyé. Ìrora yẹn wá jí pépé, ṣùgbọ́n nǹkan tó jọ mọ́ inú rírun ó lè fẹ́ wáyé púpọ̀ lọ́jọ́ tóní. Ẹ rí dájú pé ẹ jẹ oúnjẹ àjẹkì ju bó ṣe yẹ lọ. Ẹ sì ṣe oúnjẹ jẹ oúnjẹ tí ó bàbá yín lára mọ́, ẹ má jẹ lọ́jọ́ tóní. Kẹ̀kẹ́ sara púpọ̀. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus Stabila láàrin April 21 sí May 20. Ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe pé ẹ máa rí grace dáadáa, ẹ máa ráǹfààní dáadáa, talent yín máa speak, creativity yín sì máa speak fún yín dáadáa lọ́jọ́ tóní. Ọkàn àwọn èèyàn máa fà sọ́dọ̀ yín dáadáa láti bá yín dúnàdúrà, customer máa wọlé dáadáa. Ní company tó ti ń ṣiṣẹ́ gan máa dá yín mọ̀ yàtọ̀, ó ṣeéṣe kí wọ́n tún fún yín lámì ẹ̀yẹ àbí kó tún fún yín recognition dáadáa sí lọ́jọ́ tóní, pé lábájá a recognize ẹ̀ fún consistency ẹ̀, fún bó ṣe ń tẹpá mọ́ṣẹ́ sí, àti fún ọpọlọ pípé tó fi ń ṣiṣẹ́ lọ́jọ́ tóní. Púpọ̀ ní lọ́jọ́ tóní, ààyò àwọn èèyàn lè máa jẹ́, àwọn èèyàn nífẹ̀ẹ́ yín dáadáa, ẹ̀yin náà nífẹ̀ẹ́ àwọn èèyàn púpọ̀ lọ́jọ́ tóní. Gbogbo nǹkan yín á gún régé, àwọn nǹkan tó sì máa tẹ́ yín lọ́rùn náà lè máa wá láti ṣe lọ́jọ́ tóní. Ó dára kẹ́ wà pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tóní látàrí pé wíwà pẹ̀lú wọn ó máa bí kí ìbáṣepọ̀ yín kó dánmọ́rán, kó wọnú ara dáadáa. Ó dára kẹ́ tún fi alẹ́ ìsùn ọ̀run ọmọ gan pẹ̀lú. Ọjọ́ rere lọ́jọ́ tóní jẹ́ fún yín, tó ṣe pé gbogbo nǹkan yín á dùn yín gbà, gbogbo nǹkan yín á lọ dáadáa. Ẹ ṣe dáadáa sáwọn ọmọ wẹ́wẹ́ náà lọ́jọ́ tóní. Ẹ wá gbọ́dọ̀ gbéraga táwọn èèyàn bá ń gbà tí yín lọ́jọ́ tóní. Ẹ má fi gbéraga, ẹ ní láti ní ìrẹ̀lẹ̀ ló dára. Ó ṣeéṣe káwọn kan wọlé fún yín tó ṣe pé látara ọpọlọ yín, látara akitiyan yín, ó ṣeéṣe kí ire wọlé fún yín dáadáa tó ṣe pé amúnú yín dùn, àmọ́ ayọ̀ yín kún. Àwọn èèyàn lè fi nǹkan rere jì yín dáadáa lọ́jọ́ tóní. Iṣẹ́ yín á lọ dáadáa. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí pẹ̀lú. Olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 6 jẹ́ lucky number yín lọ́jọ́ tóní. Aago 12 ní òru gànjọ́ sí aago 1 ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tóní. East dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer àwọn opportunity sì lè ti bẹ̀yẹn náà wáyé fún yín. Lè rọra yẹn wá jí pépé dáadáa lọ́jọ́ tóní. Ṣùgbọ́n mo dájú pé ọwọ́ spinal cord àbí ọwọ́ òkè ẹ̀yìn àbí ọwọ́ ìgbàyà ó ṣeéṣe kó fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tóní. Ẹ ṣe exercise dáadáa, kẹ́ sì jìnnà sí gbígbé nǹkan tó bá wúwo ju bó ṣe yẹ lọ. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini Stabila láàrin May 21 sí June 21. Ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé àárín ẹ̀yin àti family yín á gún régé, gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ láti ọjọ́ mẹ́ta á dá ìdààmú pátápátá lọ́jọ́ tóní. Tọkàn yín á wá balẹ̀ pẹ̀sẹ̀ tí ó ní sí wàhálà, tí ó ní sí ìdààmú mọ́. Àwọn issue tó bá wáyé láàrin ẹ̀yin àti family member kan àbí nínú ilé yín ó ṣeéṣe kí gbogbo ẹ̀ yanjú lọ́jọ́ tóní, tó ṣe pé àárín yín máa wá gún régé. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ láti ilé, ẹ máa rí ire gbámú dáadáa lọ́jọ́ tóní o. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rèé, àyíká yín máa gbalẹ̀ fún àlàáfíà àti ohun àti ìfọ̀kànbalẹ̀ lọ́jọ́ tóní. Ẹ rí dájú pé àyíká yín wà ní mọ́tótó, ẹ dájú pé ilé yín wà ní mọ́tótó,
púpọ̀ nínú egan ẹ máa fi ní ṣàwọn arrangement kan nulẹ̀ àwọn kan kún máa wà tẹ́ máa fẹ́ ṣe nínú ilé yín lọ́jọ́ tòní tó ṣe pé a fẹ́ gba time yín díẹ̀ a fẹ́ stress yín díẹ̀ bóyá bí ká tún lè ṣe ni bóyá bí ká ra nǹkan tuntun sínú ilé ni púpọ̀ irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́ nǹkan tó ṣe kókó fún yín láti fálẹ̀ mọ́ lákòókò tó tó àtàkókò tó yẹ ẹ rí dájú pé ẹ wá ìrẹ́pọ̀ mọ̀lẹ́bí dáadáa lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ̀yin àti èèyàn tó bá jọ ní ìṣù kí gbogbo ẹ̀yanjú lọ́jọ́ tòní ló dára blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ bàṣepèyàn tó lólùfẹ́ yín náà dára ire owó náà lè wọlé fún yín lè ní pàápàá yín tẹ́ ẹ̀ ṣiṣẹ́ láti ilé aago 12 kù ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 1 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní nọ́mbà 6 wá jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 3 kù ogún ìṣẹ́jú lóru gànjọ́ sí aago 4 kù ogún ìṣẹ́jú ní òru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní apá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún bẹ́ẹ̀ sì ló ṣe ṣe kẹ́rẹ́ àǹfààní náà láti ibẹ̀ ìlera ara yẹn wá jí pépé dáadáa lọ́jọ́ tòní ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn kan bíi àyà dídùn tàbí kí mímí kó fẹ́ máa ṣe hẹlẹhẹlẹ bákan tàbí kí ẹ fẹ́ máa ronú àròjù kó lè fẹ́ bí emotional pain fún yín nínú ọkàn lọ́jọ́ tòní nípa àwọn kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn bákan náà sì rí kàtá àti ikọ́ lè ṣẹlẹ̀ pọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ má ronú àròjù ẹ sì jìnnà sí nǹkan tó lè fa kàtá àti ikọ́ yìí oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ ọjọ́ ire ló jẹ́ pẹ̀lú òṣèṣe lọ́wọ́ àárọ̀ yìí ó ṣe pé ọ̀rọ̀ sísọ yín ó lè fẹ́ ní mọ́ benefit dáadáa ẹ tètè jí lọ fiṣẹ́ lọ́jọ́ tòní kẹ́ fẹnu polówó ọjà yín dáadáa ẹnu lẹ́yìn fi máwọn èèyàn mọ́lẹ̀ dáadáa lọ́jọ́ tòní àwọn èèyàn bá yín dúnàdúrà tẹ́ bá fẹnu pọ́n ọjà yín lé dáadáa lọ́jọ́ tòní ẹ ṣàtúnṣe àyíká ọjà yín lọ́jọ́ tòní ẹ sì rí dájú pé ẹ béèrè nǹkan tẹ́ bá ń fẹ́ lọ́wọ́ ẹni tẹ́ mọ̀ pé ó lè ṣe fún yín ẹni tó ṣe é pẹ̀ tiẹ̀ lọ́jà tẹ́ tiẹ̀ ní kankan àwọn tẹ́ bá mọ̀ pé lè wọ̀n yín lọ́wọ́ ẹ lè béèrè lọ́wọ́ wọn láàárọ̀ kùtù ọjọ́ tòní pé lágbájá jọ nǹkan báyìí ni mo nílò ó ṣeéṣe kí wọ́n ṣe fún yín torí ọ̀rọ̀ ẹnu yín máa fìdí múlẹ̀ dáadáa lọ́jọ́ tòní ọ̀rọ̀ ẹnu yín máa ní kìmí dáadáa lọ́jọ́ tòní ẹ sọ̀rọ̀ tó ṣe é pé ó máa wà positive sáyé àwọn èèyàn ẹ má sọ̀rọ̀ lọ́nà tó lè gbà mú ìbànújẹ́ ọkàn bá mọ̀làkejì lọ́jọ́ tòní kẹ́kẹ́ sára púpọ̀ ọjọ́ tòní adára tẹ́ bá fọpọlọ pípé ṣe tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ́ ṣe lọ́jọ́ tòní ẹ má báyàn ṣàríyànjiyàn rárá lọ́jọ́ tòní o ẹ calm down kí ẹ lo ọpọlọ pípé yín àti bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí lórí ọkọ̀ intelligence yín máa wà àti táyẹ̀ speak lọ́jọ́ tòní nǹkan tó bá sọ̀kalẹ̀ sí yín lọ́pọlọ ẹ lè fọwọ́ kọ kalẹ̀ pé báyìí ni màá ṣe plan ẹ̀ báyìí ni màá ṣe ṣègbésí ayé mi tó sì jẹ́ pé gbogbo ẹ̀ máa padà máa lọ bó ṣe yẹ kó lọ bẹ́ẹ̀ ọjọ́ tòní á lọ dáadáa iṣẹ́ yín á lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára pàápàá yín àti àwọn ẹ̀gbọ́n àtàbúrò yín àárín máa gún régé dáadáa lọ́jọ́ tòní ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú mustard jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 2 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 3 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní apá south tó dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer wọn tó sì ṣe ṣe kí orí tibẹ̀ náà wọlé fún yín lè rọra yánjú pépé dáadáa lọ́jọ́ tòní wọ́n àwọn kan tó jọ máa páríro tàbí ọ̀ràn wọ́n ríro ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣe ṣe tí yẹ pé tẹ bá táìpù jù lẹ́nìí kí ọ̀ràn ọwọ́ máa ròyìn lọ́jọ́ tòní tàbí tẹ bá kọ̀ nǹkan ju bó ṣe yẹ lọ kọ́ràn ọwọ́ kó máa ròyìn lọ́jọ́ tòní ẹ má over stress ara yín ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà síbi tí ìtì bá pọ̀ sí jù tàbí tí smoke bá pọ̀ sí jù lọ́jọ́ tòní torí mímí yín lọ́jọ́ tòní oníràwọ̀ iná tó gbóná rere lé o tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú ó ṣeéṣe kẹ́ ráwọn kankan àṣìfù lọ́jọ́ tòní tó ṣe é pé achievement ajẹ́ta mú yín lọ́kàn balẹ̀ pẹ̀sẹ̀ támúnú yín dùn dáadáa lọ́jọ́ tòní ẹ máa rí owó gbámú bẹ́ẹ̀ sì ni àwọn kankan tí ẹ fẹ́ plan àbí nǹkan tẹ́ tí ń invest ní lórí tẹ́lẹ̀ ó ṣeéṣe kó tún boost dáadáa lọ́jọ́ tòní tó ṣe é pé inú yín àdùn ayọ̀ yín á kún tẹ́ máa sense bí ìgbà pé financial stability tẹ́ ń fẹ́ gangan kò ní pẹ́ sọ̀kalẹ̀ púpọ̀ nù yín lọ́jọ́ tòní ẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ fẹ́ rí owó ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa láàkì mọ́ bẹ́ẹ̀ fẹ́ ní financial stability bẹ́ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tó máa mú owó wọlé fún yín òun ló máa wà lọ́kàn yín gbágbá lọ́jọ́ tòní tó sì jẹ́ pé Elédùmarè á máa fún yín ṣe á jẹ́ kí nǹkan náà kó máa rọrùn fún yín láti ṣe lásìkò yìí àsìkò yìí dára púpọ̀ láti fi bá àwọn èèyàn ṣe pàápàá láti fi ronú jinlẹ̀ nípa kí lẹ tún lè ṣe tó máa tún wọlé fún yín àbí nǹkan wọlé tún lè apply lórí nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí nǹkan yín á bẹ̀rẹ̀ sí búrẹ́kẹ́ ẹ má kanra mẹ́nikẹ́ni ẹ fi ara yín ẹ má bínú àbíjú sẹ́nikẹ́ni ẹ ní ìrẹ̀lẹ̀ lọ́jọ́ tòní àwọn èèyàn lè support yín lọ́jọ́ tòní ẹ̀yin náà lè rí àwọn kankan tó ṣe pé máa ṣe fáwọn èèyàn lọ́jọ́ tòní tó ṣe pé máa fi gbàgbórí yìn ọjọ́ tòní ọjọ́ tó dára púpọ̀ láti fi fálẹ̀ mọ̀ṣẹ́ ni kẹlẹ́ ráǹfààní àtòrè gbámú bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára ire owó náà máa wọlé fún yín lẹ́ni tẹ́ bá fọgbọ́n ṣe chocolate jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 1 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 2 kù ìṣẹ́jú 15 lóru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní àpá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó ìṣeéṣe kẹ́ opportunity láti ibẹ̀ lè ra ọyájú pépé dáadáa lọ́jọ́ tòní mẹ́ṣọ́ra ṣe pẹ̀lú àwọn nǹkan tí ẹ máa jẹ tẹ́ bá jẹ ẹja tó ṣe pé gbogbo pọ̀ ńbẹ ó ṣeéṣe pé gbogbo náà há yín lọ́fun lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ẹ má tẹ ọrùn kọ̀dọ̀rọ̀ síbi kan ju bó ṣe yẹ lọ kọ́rùn má máa ròyìn ọkọ̀ náà sì rí dájú pé sọ̀rọ̀ àsọjù kẹsì jẹ oúnjẹ tó ṣe pé ó wà moderate kẹ́ má jẹ oúnjẹ àjẹkì ju bó ṣe yẹ lọ ẹ sì mumi dáadáa lọ́jọ́ tòní ọjọ́ tòní á lọ dáadáa tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ìlera yín á sì jí pépé oníràwọ̀ ẹ̀pẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22
ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé tẹ bá jí lówùrọ̀, ó ṣe é ṣe kẹ́ríyàn sọ̀rọ̀ yín níre, kẹ́ríyàn sọ̀rọ̀ yín ládùn, kéèyàn fi ẹnu pọ́n yín lé dáadáa lọ́jọ́ tòní tó sì máa bí ìdùnnú àtayọ̀ fún yín. Ọjọ́ tòní ìfọ̀rọ̀wérọ̀ lè wáyé láàrin èèyàn àtèèyàn láàárọ̀ kùtù tó ṣe pé ìfọ̀rọ̀wérọ̀ náà á bí àánú, á bí fọkànbalẹ̀, á bó rere fún yín. Bó tilẹ̀ jẹ́ pé tẹ bá jí ọ̀rọ̀ ayé yín báyìí lẹ́ máa dùn ó, bẹ́ẹ̀ ìfẹ́ ní dàgbàsókè, bí nǹkan yín ṣe fẹ́ lọ síwájú, ọ̀rọ̀ ara yín ló máa kàn yín, ọ̀rọ̀ ara yín ló máa ká yín lára jù nǹkan kí nǹkan lọ. Ẹ máa fẹ́ mójútó láìfún yín, ẹ máa fẹ́ wá àwọn nǹkan tó yẹ kí ẹ ṣe nínú láìfún yín tá tó jẹ́ káyé yín tún tẹ̀síwájú ní ti dáadáa. Ọjọ́ ìjọ tó ṣe pé ó dára kí ẹ̀yin fúnra lára yín ẹ fi ronú nípa past yín, present yín àti future yín. Ọgbọ́n wo lè apply nígbà yẹn tí nǹkan fi ń lọ dáadáa tó ṣe pé ẹ máa ní láti borrow ọgbọ́n yẹn lọ́jọ́ tòní, ẹ máa ní láti yá lò láti tún jẹ́ kí ọjọ́ tòní tún lọ dáadáa, pẹ̀lú láti fi plan dáadáa fọ́jọ́ iwájú yín. Ẹ wá gbọ́dọ̀ gbéraga rárá, ṣùgbọ́n dára kẹ́ handle iṣẹ́ yín fúnra lára yín ni o. Téèyàn bá support yín láàárọ̀ lọ́jọ́ tòní kò sí wàhálà, téèyàn bá gbà yín lámọ̀ràn láàárọ̀ lọ́jọ́ tòní ẹ lè welcome ẹ̀, kò sí problem. Àmọ̀ràn tó bá gbà yín ò lè jẹ́ tó máa ràn yín lọ́wọ́ dáadáa. Ṣùgbọ́n nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe ní iṣẹ́ ní fúnra yín ni kẹ́ handle ẹ̀. Ẹ má gbé iṣẹ́ yín fẹ́ lómi láti bá yín ṣe lásìkò yìí kó má ba iṣẹ́ yín jẹ́. Ẹ kí sọ̀rọ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ fẹ́ ṣe ilé ayé yín, ẹ̀yin báyìí ló yé o. Ẹ gbọ́dọ̀ wá selfish ju bó ṣe lọ, ẹ sì gbọ́dọ̀ gbéraga ju bó ṣe lọ, ṣùgbọ́n ẹ lè tẹ́ra yín lọ́rùn. Ẹ lè tẹ́ra yín sí fàájì, ẹ sì gbọ́dọ̀ tún set boundary láàrin yín àti àwọn nǹkan tó bá dàbí ìwọ̀sí kan lọ́jọ́ tí tòní kẹ́ kí sọ̀rọ̀ púpọ̀. Iṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá handle kan yín fúnra yín. Bá jẹ́ pé yín àti olólùfẹ́ yín á wà okay tẹ́ bá ní ìrẹ̀lẹ̀, ire wá wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní tí ẹ bá ronú jinlẹ̀ nípa nǹkan tẹ́ lè ṣe. Dark purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 12 ní òru gànjọ́ sí aago 1 lóru gànjọ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì lè rárá yín ají pépé dáadáa lọ́jọ́ tòní. Bákan náà sì rèé ó ṣeéṣe kí àwọn nǹkan tó jọ mórí fífọ́ kó máa wáyé fún yín tó bá ṣe pé ẹ ti ń ronú àròjù àbí tí ń gbé nǹkan sórí jù lọ́jọ́ tòní. Ẹ má gbé nǹkan sórí jù bó ṣe yẹ lọ torí orí fífọ́ lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí pé à ń jiyàn pẹ̀lú èèyàn àbí à ń ronú àròkàn ju bó ṣe yẹ lọ torí kẹ́ má bàa dín pé bóyá ẹ máa gbàgbé àwọn kankan tó yẹ kẹ́ ṣe lásìkò yìí kẹ́ kíyèsára púpọ̀. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín pẹ̀lú. Ẹ ti ń wà highly spiritual láti bí àná òde, ṣùgbọ́n lọ́jọ́ tòní á tún lékè nǹkan sí dáadáa. Á dàbí ìgbà pé ẹ̀mí kan ń bá yín sọ̀rọ̀, ẹ̀mí kan ń darí yín lórí ohunkóhun ni ó sì dára kí ẹ máa tẹ̀lé bẹ́ẹ̀. Ẹ má fààyè gbàbẹ̀rù bójú torí àìbalẹ̀ ọkàn lè máa wáyé fọ́pọ̀lọpọ̀ yín lórí àwọn nǹkan bí ìgbà pé báwo ni kìíní ṣe fẹ́ rí báyìí, báwo ni kìíní ṣe fẹ́ lọ báyìí. Ẹ rí dájú pé calm down, ẹ má ronú àròjù rárá lórí ohunkóhun. Ẹ fi gbogbo nǹkan lẹ̀ fún ìṣẹ̀dá yín torí ó ṣeéṣe kí àwọn kankan máa bá yín sọ̀rọ̀ bí lágbájá fọkànbalẹ̀ báyìí ni wàá ṣe ṣe, ọ̀nà báyìí ni wàá gbégbà tó sì jẹ́ pé tẹ́ bá ń tẹ̀lé bí á ràn yín lọ́wọ́. Ẹ gbọ́dọ̀ lẹ́ẹ̀fínú tó ẹnikẹ́ni àfohùn tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ ti tòní. Òun gangan lọ̀rọ̀ tí wọ́n ti mọ yín lọ́jọ́ tòní tí ò ní fail yín rárá. Ẹ ti gbọ́dọ̀ rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí nǹkan tí ó jọ mọ́ àwọn nǹkan bí nǹkan tí ò ní ìtì àbí nǹkan bí ẹ̀gbin lọ́jọ́ tòní. Àyíká yín gbọ́dọ̀ wà ní ìmọ́tótó, ibi iṣẹ́ yín náà gbọ́dọ̀ wà ní ìmọ́tótó dáadáa lọ́jọ́ tòní. Ẹ má bá ẹnikẹ́ni fa ọ̀rọ̀, ẹ má bá ẹnikẹ́ni ìjà lọ́jọ́ tòní, ẹ má bá ẹnikẹ́ni ní issue lọ́jọ́ tòní. Ẹ sì sọ̀rọ̀ sọ, ẹ má ṣe èpè lọ́jọ́ tòní torí èpè tẹ̀ṣẹ̀ yẹn ó lè fìdí múlẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ fẹ́nu àṣẹ yẹn kẹ́ fi ṣe prayer lọ́jọ́ tòní ló dára. Ẹ lè wà níbi tó jọ mọ́ bí nature, bóyá bí ẹ̀gbẹ́ odò kan àbí ibi tó ṣe pé àwọn igi pọ̀ ńbẹ̀ tó ṣe pé nature ni bẹ̀ tẹ́ bá ń ṣe prayer láyìíká abẹ̀yìn ó ṣeéṣe kí prayer yín kó tètè fìdí múlẹ̀ kó tètè wá sí ìmúṣẹ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọ tó ṣe pé ó dára púpọ̀ kí ẹ fi mú sùúrù lò lórí ohunkóhun. Ẹ má jẹ́ kí mood swing yá fẹ́ tí ń pọ̀ tó ṣeéṣe kí mood yín fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ mọ́kàn balẹ̀, iṣẹ́ yín máa lọ dáadáa tẹ́ bá mọ́kàn balẹ̀. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Iye owó náà lè wọlé fún yín lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 ní àárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú 15 lóru gànjọ́ sí aago 4 kù ìṣẹ́jú 15 ní ìjàjì jẹ́ àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá east dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣe opportunity náà ti bẹ̀ wọlé. Lè rárá yín wájú pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n kí ẹ ṣọ́ra pẹ̀lú àwọn nǹkan tó jọ mọ́ immune system yín. Kẹ́ rí dájú pé ẹ calm down, kẹ́ sùn dáadáa. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má expose ara yín sí òtútù àbí nǹkan tó ṣe kó affect skin yín àbí bóyá kẹ́fọn jẹ yín tó ṣe pé àìsàn lè ti bẹ̀ wọlé sọ́ta yín lára. Kẹ́ má expose ara yín sáwọn nǹkan yìí lọ́jọ́ tòní kọjọ́ tòní lè lọ dáadáa. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé láàrin àtàwọn alátùmọ̀ yín agúnrégé dáadáa lọ́jọ́ tòní. Ẹ má ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe fún kọ́ọ̀sì àwọn èèyàn tó gbàgbà yín ká lásìkò yìí tàbí ní community yín tàbí kó ṣe pé àwọn ọgbọ́n ọlọ́mọ ní nǹkan kan tó máa ṣe fún yín tó ṣe pé àtẹ́yìn lọ́rùn. Ẹni dánìkan ṣe nǹkan yín lọ́jọ́ tòní. Ibi tẹ́ bá ti ń dá ṣe gan lẹ́ máa ti rí sọ́pọ́ọ̀tì. Tẹ́ bá ti wà rí pé bóyá ẹ̀ ń dá ṣe sọ́pọ́ọ̀tì kankan ò wáyé, ẹ lè pe àwọn tó ṣe pé ẹ mọ̀ ìpọ́nlé sọ́pọ́ọ̀tì yín. Ẹ béèrè ìrànlọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Tí èèyàn bá fẹ́ náwó ìrànlọ́wọ́ sí yín, ẹ má ní pé ọ̀ṣẹ́ máa ṣe bẹ́ẹ̀. Ẹ rí dájú pé ẹ welcome ẹ̀ dáadáa. Ẹ pa àwọn èèyàn tó bá lè ràn yín lọ́wọ́ dáadáa.
pàápàá lórí nǹkan tẹ́ ń go through lásìkò yẹn, pa àwọn èèyàn tó bá lè ràn yín lọ́wọ́ kí wọ́n ràn yín lọ́wọ́ lé lórí dáadáa kí ẹ lè mórí bọ́ ń bẹ̀ dáadáa lọ́jọ́ tòní, tàbí kí nǹkan náà lè rọrùn fún yín, kí iṣẹ́ yín lè rọrùn dáadáa lọ́jọ́ tòní. Ẹ nílò láti ní àwọn èèyàn tó ṣe pá ràn yín lọ́wọ́. Ẹni tí bá ń iṣẹ́ tó jọmọ́ teamwork, mo kí yín kú oríire, ẹ máa ráǹfààní jẹ dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á sì bọ́ọ̀dì rọrùn dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni wọ́n lè pọ̀pọ̀lọpọ̀ yín sí pé lágbájá wá ṣẹgbẹ́ kan, lágbájá wá darapọ̀ mọ́ wa. Ẹ láǹfààní àti ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ kíyèsára tó bá jẹ́ nǹkan tuntun, ẹ má ti ṣe láti rè. Ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan tó ṣe pé ti wà ń bẹ̀ tẹ́lẹ̀, tó ṣe pé ó ń function, tó wá dàbí ìgbà pé upgrade kan fẹ́ wáyé níbẹ̀, kò sí wàhálà, kò sí ìdààmú. Ọjọ́ tòní á lọ dáadáa tí ẹ bá rí dájú pé ẹ fọpọlọ yín nìkan ṣe nǹkan, tẹ́ ẹ rí dájú pé ẹ ń gba àmọ̀ràn ẹlòmíì mọ́ ti yín, tẹ́ sì rí dájú pé ẹ tún polówó ọjà yín dáadáa, tẹ́ ẹ jókòó lẹ́yìn nìkan pé èmi nìkan lè dá ṣe. Kẹ̀kẹ́ sára lọ́jọ́ tòní, ọjọ́ tòní á lọ dáadáa. Iṣẹ́ yín gan lọ bó ṣe yẹ kó lọ, tó ṣe pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Ìrèwó náà lè wọlé fún yín láti bẹ̀. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 4 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera yín á sì jí pépé lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó kàn lè ṣẹlẹ̀ ní bí nǹkan bí jẹ̀díjẹ̀dí, tàbí bí nǹkan bí àwọn kí igun ipá àbí oríkèéríkèé àbí bí orúnkún kó máa ròyàn lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí òtútù lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ jìnnà sí àwọn nǹkan tó jọmọ́ bí carbohydrates food tó bá lágbára ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Ẹ sì mumi dáadáa lénìí pẹ̀lú. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yín ọ̀rọ̀ iṣẹ́ báyìí kó fẹ́ mú lọ́kàn yín gidi gan. Tó ṣe pé iṣẹ́ yín báyìí lè máa fẹ́ gbé lórí gẹ́gẹ́, kò ní sí nǹkan tó tún kàn yín mọ́ ju ọ̀rọ̀ iṣẹ́ yín lọ. Pẹ̀lú reputation yín, ẹ ní fẹ́ nǹkan bíi stain rárá lọ́jọ́ tòní. Ẹ ní fẹ́ nǹkan tí èèyàn kan fi sọ pé lágbájá ó ṣe máa wà báyẹn. Ẹ máa fẹ́ rìn sàn, ẹ máa fẹ́ rìn sàn. Tó ṣe pé ọ̀rọ̀ ajé báyìí ló lè mú yín pẹ́ kọ̀rọ̀. Kẹ́ rí dájú pé ẹ focus lórí business yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ focus lórí iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣe àwọn nǹkan tó lè improve iṣẹ́ yín lásìkò yìí. Ẹ má fi iṣẹ́ ṣeré, ẹ má fi iṣẹ́ falẹ̀ rárá. Ẹ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó wà lọ́rùn yín lásìkò yìí, kẹ́sì bẹ̀rẹ̀ sí gbéṣẹ́ tí ẹ kẹ́sì bẹ̀rẹ̀ sí wo nǹkan tẹ́ lè ṣe láti jẹ́ kí nǹkan náà kó yanjú, pàápàá láti jẹ́ kí career yín kó túbọ̀ dàgbàsókè dáadáa, káwọn èèyàn tún dá yín mọ̀ sí dáadáa. Ẹ lè gbéṣẹ́ yín lọ next level lọ́jọ́ tòní, kò sí wàhálà. Gbogbo ọ̀rọ̀ yín lọ́jọ́ tòní kò kọjá ọ̀rọ̀ iṣẹ́. Kódà ìwọ̀nba ni attention tẹ́ máa fún olólùfẹ́ yín, àfi tó bá yẹ pé jọ ń ṣiṣẹ́ papọ̀ ló yá kù. Ọjọ́ tòní ẹ máa busy púpọ̀ láàyè iṣẹ́, pàápàá ìbẹ̀rẹ̀ láwọn arrangement tó ṣe pé á mú kí iṣẹ́ yín dàgbàsókè. Ọjọ́ ìjọ tó ṣe pé ó dára púpọ̀, ẹ falẹ̀ mọ̀ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrè gbámú. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á wà òkè, ìrèwó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Eré jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 1 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní o. Aago 4 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìrara yín á sì jí pépé, ṣùgbọ́n ìkèéríkèé ara lè máa ròyìn lọ́jọ́ tòní. Ẹ dájú pé jìnnà síbi tí òtútù bá pọ̀ sí jù torí òtútù. Bẹ́ẹ̀ sì ni má jẹ́ kí kòkòrò abẹ́fọn kó jẹ yín ní ara lọ́jọ́ tòní, kó má bàa dá malaria sí yín lára. Kẹ̀kẹ́ sára. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ ìdùnnú ló jẹ́ o. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yín àǹfààní á sílẹ̀ fún yín dáadáa. Opportunity á máa fly around káàkiri lọ́jọ́ tòní, tó ṣe pé tẹ́ bá rí kan gbámú ó lè ràn yín lọ́wọ́ dáadáa. Opportunity á wọlé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá wà lájò, ẹ máa rí rẹ̀ gbámú. Púpọ̀ nínú náà sì rí ó ṣeéṣe kí ẹ rìnrìn àjò lọ́jọ́ tòní, tàbí kí dín máa mọ̀lé kó dàbí ìgbà pé jẹ́ ń jáde lọ. Ẹni lè wà lójú kan rárá lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ freedom gidi gan lọ́jọ́ tòní ni. Bí ìgbà pé kẹ́ free ló máa rí, bí ìgbà pé kẹ́ ṣe nǹkan, kẹ́ wá bí nǹkan ṣe fẹ́ lọ dáadáa, bí nǹkan ṣe fẹ́ rọrùn ní gbogbo ọ̀nà ló máa rí lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín kò ṣeéṣe kí ẹ gba àwọn offer kan láti ilẹ̀ òkèèrè. Àǹfààní lè wọlé fún yín látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Connection àtọ̀nà jíjìn lè wáyé fún yín lọ́jọ́ tòní, tó ṣe pé á ran nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́, á fún ìdàgbàsókè iṣẹ́ yín lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń tajà gan, àwọn èèyàn lè bá yín dúnàdúrà látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Ọpọlọ yín á tún jí pépé dáadáa lọ́jọ́ tòní, torí ẹ máa tún láwọn ìmọ̀ kan bá ṣe sọ lánàá. Àwọn ìmọ̀ tẹ́ ẹ accumulate lásìkò yìí, àwọn ìmọ̀ yẹn máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú o. Ẹ rí dájú pé ẹ fẹ́ ní wá ìmọ̀ lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Èyí máa ran iṣẹ́ yín lọ́wọ́ láti túbọ̀ ní ìdàgbàsókè sí. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn tó rọ̀gbà yín ká. Ẹ welcome àwọn àlejò tó bá fẹ́ wá yín wá lọ́jọ́ tòní, pàápàá tó bá ṣe pé data abroad, ẹ welcome wọn lọ́jọ́ tòní. Ó sì ṣeéṣe kí ẹ̀yin gan fúnra yín kẹ́ lọ kí èèyàn lọ́jọ́ tòní. Ìrìn àjò nǹkan bí ìrìn àjò pọ̀ lẹ́sẹ̀ yín dáadáa lọ́jọ́ ti tòní. Iṣẹ́ yín á wá lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ìrèwó náà lè wọlé fún yín lénìí. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 1 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 6 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe àkókò àti ṣe prayer fún yín lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún.
tó sì ṣe ṣe kóore náà ti bẹ̀ wọlé fún yín. Bẹ́ẹ̀ sì ni ìlera ara yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ọwọ́ ìbàràdì àbí ọwọ́ ìsàlẹ̀ ẹ̀yìn ó lè fẹ́ máa dùn yín bákan bákan lọ́jọ́ tòní. Ẹ gbọ́dọ̀ wà ní position kan ju bó ṣe yẹ lọ fún ìgbà pípẹ́ kó má bàa fa kí egungun ara máa ro yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18, ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kẹ́jìfà, kẹ́jìfóhun rere, kẹ́jìfowó, kẹ́jìfọ́lá. Àǹfààní á sílẹ̀ fún yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn àtàwọn olólùfẹ́ yín agúnrégé, àwọn èèyàn tó olólùfẹ́ yín gangan tó jẹ́ ìyàwó yín àbọ̀kọ yín náà á wọnú ara dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín máa wà sensitive dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa ní higher libido dáadáa lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ó dára kẹ́la ọkọ àti ìgbà ọjọ́ tòní pẹ̀lú olólùfẹ́ yín, pàápàá tẹ́ bá tètè láti ibi iṣẹ́. Èyí máa bí kí àárín yín kó túbọ̀ gúnrégé dáadáa. Ẹ sì lè fàsálẹ̀ gan sún ọmọ lọ́jọ́ tòní. Èyí jẹ́ ara nǹkan tó ṣe pé ó lè mú kí àárín yín kó túbọ̀ wọnú ara dáadáa tó yẹ pé kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín. Ẹ máa rí àwọn nǹkan tó jọmọ́ bíi transformation tẹ́yìn gan máa kẹ́fín pé ó dàbí ìgbà páyé mi fẹ́ yí padà, ó dàbí ìgbà pé nǹkan ti ń lọ dáadáa fún yín, ó dàbí ìgbà pé nǹkan yìí ti ń balance dáadáa báyìí. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi dájú pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ní humility, ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ bá nà ṣe, ẹ bẹ́ bí ṣe ẹ bá rà ṣe lọ́jọ́ tòní. Ẹ wà ní ṣe wàhálà ju bó ṣe ẹ lọ ṣáájú kẹ́ tó rá àǹfààní rárá o. Ẹ rí dájú pé ẹ dùn àwọn èèyàn nínú. Ẹ má múnú àwọn èèyàn bàjẹ́ lọ́jọ́ tòní rárá. Ẹ ṣe nǹkan tó ṣe pé amúnú tí yín dùn àti ìmùkọ́mọlàkejì náà, amúkinú tí wọ́n náà dùn. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́, ṣùgbọ́n kò dára láti fi partner pẹ̀lú yàn, kò dára láti fi ra shares kankan torí ó ṣeé ṣe káwọn nǹkan bí opportunity bí partnership kò fẹ́ jẹyọ lọ́jọ́ tí tòní. Tẹ́ bá wá gbé nǹkan yín kalẹ̀ ní ọ̀kan bá lóun fẹ́ ràn yín lọ́wọ́, kò sí wàhálà, wọn lè ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Magenta jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 14 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 6 kù ogún ìṣẹ́jú ní ìdajì sí aago 7 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe àkókò àti ṣe prayer fún yín lénìí. Yìí sì dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Opportunity náà sì lè ti bẹ̀ wáyé. Ìlera yín á wájú pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tó jọmọ́ reproductive system yín àti ihò ìdí, àpáàpá àwọn nǹkan tó jọmọ́ bíi ìgbẹ́ líle ó lè fẹ́ jáde lọ́jọ́ tòní, bí nǹkan bíi jẹ̀dí lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó jọmọ́ sexually transmitted infection lè wáyé fọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní, pàápàá tí ẹ bá kíyèsára tẹ́ bá lọ ní protected sex pẹ̀lú ẹni àjòjì lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára púpọ̀. Oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20, ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín láàrin àti olólùfẹ́ yín. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ọjọ́ olólùfẹ́ ló jẹ́, ọjọ́ tó ṣe pé ó dára kí ẹ fi ṣe dáadáa sí olólùfẹ́ yín, káwọn náà ṣe dáadáa sí yín padà. Ẹ fi èyí nìyẹn fi yanjú àwọn nǹkan tó bá dàbí differences tó ti wáyé láàrin yín látijọ́ mẹ́ta, àbí issue àbí ìjà àbí ìgbọ̀ra ẹni tó ti wáyé láàrin yín látijọ́ mẹ́ta. Ẹ fi níyanjú rẹ̀ pátápátá kí gbogbo ẹ̀ kó kúrò ńlẹ̀, kégbé kó regbè kí ìfẹ́ yín kó lè tún bú jáde padà. Mi tuntun wá rọ ìjà tuntun wá kó wọnú ẹ̀, oníkálùkù àmì ẹ̀bẹ̀ ẹlẹ́bi aláre àmà rẹ̀ láre tó ṣe pé àárín yín máa gúnrégé. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àtọ̀gá tó bá dàbí ìgbà pé kó gúnrégé tẹ́lẹ̀, á bẹ́ẹ̀ sì gúnrégé padà. Àárín yín àti olólùfẹ́ yín gangan ni focus wà lé lórí jù lọ́jọ́ tòní. Ẹ máa rí ìfẹ́ dáadáa, wọ́n á fìfẹ́ hàn sí yín, ẹ̀yin náà fìfẹ́ hàn sí wọn dáadáa lọ́jọ́ tòní kí ìrẹ́pọ̀ yín kó lè dán mọ́rán. Èyí ní dára láti fi take a relationship yín to the next level, to the highest level lọ́jọ́ tòní tó ṣe pé ilé máa bí káàrin yín dára púpọ̀. Ìbáṣepọ̀ yín á sì dùn alárinrin dáadáa láti òní lọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Ọjọ́ ìdára kẹwàá lo ìfẹ́ ní kẹ́bí bá gbogbo èèyàn ṣe, ìfẹ́ ní kẹ́bí ṣe gbogbo ọkàn yín pátápátá lọ́jọ́ tòní. Ìfẹ́ àtọ̀yàyà yìí ó jẹ́ nǹkan tó ṣe pé á bí kí nǹkan yín lọ dáadáa, á bí kí iṣẹ́ yín lọ dáadáa, á sì bí kí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kó dúró digbín, kó strong dáadáa. Bẹ́ẹ̀ sì ni owó náà lè wọlé fún yín látara lílo ìfẹ́ ní ọjọ́ tí tòní. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ máa ràdúró ti olólùfẹ́ yín náà sì ràdúró ti tọ̀dọ̀ yín dáadáa lọ́jọ́ tòní. Aago 7 kọjá ìṣẹ́jú 14 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 1 kù ogún ìṣẹ́jú ní òrùgànjọ́ sí aago 2 kù ogún ìṣẹ́jú ní òrùgànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe opportunity láti bẹ̀. Ìlera ara yín á jí pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n ọwọ́ bàràdì lè fẹ́ máa ròyìn tàbí ọwọ́ ẹ̀yìn dídùn, ìsàlẹ̀ ẹ̀yìn dídùn lè fẹ́ máa wáyé fún yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣóúnjẹ jẹ lọ́jọ́ tòní, kẹ́sì mú mi dáadáa. Bẹ́ẹ̀ sì ni ara jíjájẹ lè fẹ́ máa pọ̀ fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú jíjá ara jẹ púpọ̀ lọ́jọ́ tòní. Pàápàá ẹ má expose ara yín sí àwọn nǹkan tó lè tàbí kòkòrò àbí nǹkan tó lè mú kí ara máa já yín jẹ torí skin yín máa wà very sensitive dáadáa lọ́jọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ilé gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.